A kú dédé àsìkò yìí, àsìkò òǹgbẹ. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà lóníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà, Alhaji Atiku Abubakar ló ti fi ojú wòye rẹ̀ wo ètò ti ìdìbò tàwọn alága ìjọba ìbílẹ̀ èyí tó wáyé ní olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà, ìlú Àbújá lọ́jọ́ Sátidé òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí, pẹ̀lú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu èyí tó sì fún àwọn nǹkan méjì wọ̀nyí ní orúkọ. Gẹ́gẹ́ bí Atiku Abubakar ti sọ nínú ọ̀rọ̀ kan èyí tó fi léde lópin ọ̀sẹ̀ èyí tó kọjá lẹ́yìn ìdìbò èyí tó wáyé nílùú Àbújá, ló sọ wípé ètò ìdìbò yìí ti fi hàn pẹ̀lú bí àwọn ènìyàn ṣe fìdí mọ́lé tí wọ́n kọ̀ láti jáde wá tẹ ìka fún àyò ọkàn wọn nínú ètò ìbò ti àwọn ìjọba ìbílẹ̀ ní ìlú Àbújá tí ṣolúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà, wípé ebi ń panú ọlọ́ṣẹmí kiri. Òun náà ní ọ̀rọ̀ ọ̀hún o, pẹ̀lú ìdúkokò mọ́ tòun ti lílo ọwọ́ agbára lé àwọn ènìyàn lórí àti fífi tìpátìkúùkù mú àwọn ènìyàn mọ́lẹ̀ wọnú ẹgbẹ́ òṣèlú APC èyí tí ààrẹ Tinubu tó ń ṣe lọ́wọ́ yìí. Atiku Abubakar ní fún àwọn nǹkan wọ̀nyí ló mú àwọn ènìyàn láti fi orí wọn pamọ́ sí abẹ́lé tó ń ti ètò ààbò èyí tí ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Atiku Abubakar ní àwọn nǹkan wọ̀nyí ló mú àwọn ènìyàn láti fìdí wọn mọ́lé kí wọ́n dáàbò bo ẹ̀mí wọn o. Bákan náà, ó ní ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu kò so èso rere, bẹ́ẹ̀ sì rèé kò fi àrídájú tó dáa fi hàn lórí ètò ìṣèjọba àwarawa, wípé ohun rere yóò ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ iwájú o. Ó ní gbogbo àwọn nǹkan èyí tí àwọn ènìyàn rò pọ̀ rèé láti fìdí mọ́lé, èyí tó mú wọn láti má lè jáde tẹ̀ka fún àyò ọkàn wọn. Atiku Abubakar nínú ọ̀rọ̀ tó fi léde rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní ìgbáradì láti yan olórí tó dáa, olórí tuntun nínú ètò ìbò ọdún 2027 èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní palẹ̀ rẹ̀ mọ́ o. Ó ní nípa ìdí èyí ó dá òun lójú wípé àwọn ọmọ Nàìjíríà náà wọ́n ti mẹ́ni tó tọ́, wọ́n sì mọ ohun tó yẹ, wọ́n mọ ìka èyí tó tọ́ láti fi romú. Bẹ́ẹ̀ sì rèé akèrègbè àwọn tí wọ́n ń bẹ lórí àlééfà lọ́wọ́ yìí ni yóò júwe ibi tí wọn yóò fi okùn sí lọ́rùn wọn. Ẹ̀wẹ̀, ẹni tó ti fìgbà kan jẹ́ alákòóso tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà tóun náà gbégbá ìbò gómìnà lọ́dún 2007 ní ìpínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni sẹ́nẹ́tọ̀ Musiliu Ọbaníkòró, èyí tí gbogbo èèyàn mọ̀ sí kòsíkòró kò sí ìbò, ohun mà ló ti ní báàbá ní parọ́ tara wa. Ó ní àsìkò tí ààrẹ Bọ́lá Tinubu gba ìṣàkóso agbára orílẹ̀-èdè Nàìjíríà yìí, ó ní àsìkò tó dáa gbáà ni, nítorí bí kì í bá ṣe Tinubu ló ń bẹ lórí ipò, olóhùn ọmọ ààyè tí orílẹ̀-èdè Nàìjíríà ìbá wà lásìkò yìí. Musiliu Ọbaníkòró èyí tó ṣe àpèjúwe ààrẹ Tinubu gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n, onímímọ̀, olóye àti ẹni tó sì ní etí ìgbọ́ láti gbọ́ ohun àwọn mẹ̀kúnnù. Gẹ́gẹ́ bó ti sọ ó ní inú òun dùn, ayọ̀ òun kún wípé ààrẹ Tinubu ló ń bẹ lórí àlééfà. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹgbẹ́ alátakò wọn yóò máa bẹnu àtẹ́lu ètò ìṣèjọba Tinubu látàrí ààyè tí ò sí fún wọn láti hùwà ìbàjẹ́ tàbí láti ṣe ohun tí ò tọ́. Ó ní nípa ìdí èyí ó léyìí kò jẹ́ nǹkan fún ẹgbẹ́ òṣèlú APC, bẹ́ẹ̀ rí kò sì tún kankan lára ààrẹ Tinubu o. Musiliu Ọbaníkòró ní gẹ́gẹ́ bí Tinubu ti jẹ́ ààrẹ wa lọ́wọ́ yìí, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ takuntakun èyí tí ètò ìṣèjọba rẹ̀ tó gùn lé ló mú àwọn ènìyàn láti inú ẹgbẹ́ alátakò
kí wọ́n máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, èyí tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló ti kún fọ́fọ́ báyìí pẹ̀lú bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń rọ́ tìkẹ́tìkẹ́ wọnú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. ẹni tí í ṣe akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú APC eyín ọ̀gbẹ́ni Felix Morka ló ti sọ wípé alákòóso fún olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike ó ní àǹfààní láti ṣe àtìlẹ́yìn fún ẹnikẹ́ni yòówù láti inú ẹgbẹ́ òṣèlú èyí tó bá wù ú, gẹ́gẹ́ bí Morka tó ti sọ̀rọ̀ náà ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí lásìkò tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ilé-iṣẹ́ móhùnmáwòrán kan nílùú Èkó. Òun ló ti tẹnu bọ̀rọ̀ èyí tó sọ wípé ẹgbẹ́ òṣèlú APC jẹ́ ẹgbẹ́ òṣèlú èyí tó tan ìmọ́lẹ̀ kárí orílẹ̀-èdè Nàìjíríà tí gbòǹgbò rẹ̀ sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ó wá níṣẹ́ rí alákòóso fún olúìlú ilẹ̀ yìí ìlú Àbújá Nyesom Wike. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò ní tí í ṣe ẹgbẹ́ òṣèlú PDP, ó ní ṣùgbọ́n nínú ètò ìbò èyí tó wáyé nílùú Àbújá lópin ọ̀sẹ̀ tó kọjá yìí àti ní ìpínlẹ̀ Rivers, níbi tí Nyesom Wike ti ń ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC, èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ń bẹnu àtẹ́lu ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí olójúkòkòrò alágàbàgebè ṣekúṣẹyẹ tí ń ṣe ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan òde o. Morka ní ọ̀rọ̀ òṣèlú kò rí bí àwọn èèyàn ti ń wò ó ní ọ̀rọ̀ òṣèlú ohun tó bá wọn oníkálukú òun ló lè ṣe lábẹ́ òfin àgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú wọn, àti wípé Nyesom Wike ó lè ṣe àtìlẹ́yìn fún ẹnikẹ́ni yòówù tó bá wù ú láti inú ọkàn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ olóṣèlú, nítorí wípé kò sí tìpátìkúùkù nínú òṣèlú ṣíṣe. Bẹ́ẹ̀ sì rèé òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ó ní kì í ṣe bó o bá pa bó o bá bù lẹ́sẹ̀, ó ní bó o bá fẹ́ ni bó o sì fẹ́ kó o tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú APC Morka eléyìí tó sọ̀rọ̀ ọ̀hún lórí ilé-iṣẹ́ amóhùnmáwòrán náà. Ọ̀kan nínú àwọn ọmọ ọba tó ní àfojúsùn láti gorí àpèrè Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú eyín ọmọọba Adémọ̀rin Kúyẹ̀ ló ti bu ẹnu àtẹ́ lu ròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tí wọ́n ń gbé káàkiri wípé ó ti ń pera rẹ̀ ní Àwùjalẹ̀ tuntun tilẹ̀ Ìjẹ̀bú nílùú Ìjẹ̀bú Òde. Kúyẹ̀ èyí tó sọ wípé òun kò sí nínú ìpòrúurú ọkàn, bẹ́ẹ̀ sì rèé kò sí bó bá pa bó bá bù lẹ́sẹ̀, àti wípé bíbọ́ sórí àpèrè ọba Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú ó ní ẹni orí bá yàn sípò òun lòun bá lọ òun ò sí. Bẹ́ẹ̀ sì rèé kì í ṣe wípé tipátìkúùkù òun gbọ́dọ̀ dé orí oyè àpèrè ti Àwùjalẹ̀ Ìjẹ̀bú, gẹ́gẹ́ bí ẹ̀sùn kan èyí tí wọ́n fi sùn Adémọ̀rin Kúyẹ̀ tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó wá láti ẹkùn ìdìbò Ṣómólú ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀sùn tí ìdílé ọba Fúsẹ̀gbùà èyí tí wọ́n fi kan Kúyẹ̀ ní wípé Kúyẹ̀ ti ń pera rẹ̀ wípé òun ni Àwùjalẹ̀ tuntun, ẹni tí ifá mú tí ifá yàn, àti wípé orin kan èyí tí wọ́n ní obìnrin olórin kan ó kọ jáde èyí tó fi ń kí Kúyẹ̀ gẹ́gẹ́ bí ọba tuntun Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú, èyí tí wọ́n sì ní ìgbésẹ̀ yìí lòdì sí òfin tí wọ́n fi ń jẹ ọba nílùú Ìjẹ̀bú tí í ṣe ti Àwùjalẹ̀, látàrí wípé lọ́wọ́ yìí ifá kò tí ì mú ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ sì rèé àwọn ìdílé afọbajẹ wọn ì tí ì fawọ́ ọmọ òye kankan sókè wípé òun lẹni tí ifá yàn sórí ipò Àwùjalẹ̀. Gẹ́gẹ́ ọ̀rọ̀ ọ̀hún èyí tó wà nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ìdílé ọba èyí tí Fúsẹ̀gbùà tó fi léde, èyí tó fi ẹ̀sùn kan Kúyẹ̀ wípé kó ṣọ́ra rẹ̀ kó so ewé agbéjẹ́mọ́wọ́ o, bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kó kan ìdí nínú yọ̀. Wàyí o, Adémọ̀rin Kúyẹ̀ wá ní òun náà mọ òfin, bẹ́ẹ̀ sì rèé òun ò gbọdọ̀ tàpá sí òfin nítorí wípé ọmọ ọ̀dọ̀ àgbà lòun tóun ò sì gbọdọ̀ tẹ aṣọ àgbàlagbà mọ́lẹ̀. Ó ní lásìkò tí Ọlọ́run bá sọ wípé ọmọ oyè èyí tó tọ́ láti gorí àpèrè ti Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú tí ifá bá sọ̀rọ̀ jáde tí wọ́n sì fi orúkọ rẹ̀
àti àwòrán àti ọmọlúwàbí rẹ̀ hàn síta gbangba. Ó ní ẹnikẹ́ni yòówù tó bá bọ́ sórí àpèrè lòun yóò kí kú oríire. Ó ní tó bá sì jẹ́ òun náà ni á jẹ́ wípé orí tí ò bá dádé ni gbọ́mọgbọ́mọ kì í gé, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Adémọ́rin Kúyẹ̀ tó fi léde. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti Yorùbá eyín Ọ̀gbẹ́ni Kúnlé Afod òun mà ló fi ọ̀rọ̀ kan sórí ìkànnì ayélujára rẹ̀ èyí tó bu àgbàdo hà sẹ́nu àwọn olólùfẹ́ rẹ̀ nípa wípé òun ti gbìyànjú, òun ti sa gbogbo ipá àti agbára èyí tí òun lè sà láti lè jẹ́ kí ìrìn àjò ìfẹ́ tó ń bẹ láàrin òun àti ìyàwó rẹ̀ Désọ́lá kó fẹsẹ̀ múlẹ̀. Ó ní ṣùgbọ́n ohun gbogbo òun ló yé Olúwa. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ṣóòkù sójú ọmọ ẹ̀dá Ádámọ̀, ó ní kedere báyìí ńlọ́hàn sí Ọlọ́run, àti wípé àwọn ènìyàn ni wọ́n gbọ́ ìròyìn kan lópin ọ̀sẹ̀ tó kọjá yìí wípé ìyàwó òṣèré gbajúgbajà ọ̀hún Désọ́lá ó ti kó ẹrù kúrò nínú ilé Kúnlé Afod èyí tí wọ́n ní ilé ìtura kan ni arábìnrin ọ̀hún lọ forí rẹ̀ pamọ́ sí o. Wàyí o, sí ọ̀rọ̀ èyí tí Kúnlé Afod fi sórí ìkànnì ayélujára rẹ̀ èyí tó mú kí àwọn olólùfẹ́ Kúnlé Afod máa béèrè wípé kí lohun tó ṣẹlẹ̀, kí lohun tó ń lọ láàrin òun àti ìyàwó rẹ̀, gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ èyí tí Kúnlé Afod dá padà wípé Ọlọ́run nìkan lọ́ba tó rìn tó ń wẹ̀ tó sì yán kànkàn tí ò ní àbàwọ́n kankan lára bí tí ń kó kéré mọ́tò. Ó ní ṣùgbọ́n àwa ènìyàn Ọlọ́run ti dá wa ní ìdá wípé a ó rìn bẹ́ẹ̀ sì rèé a ó dẹ́ṣẹ̀. Ó ní ẹ̀ṣẹ̀ ni ò gbọ́dọ̀ pọ̀jù léyìí kó má bàa dínà òun rere o. Nípa ìdí èyí, ó ní òun ti gbìyànjú láti lè jẹ́ kí ìgbéyàwó òun kó fìdí múlẹ̀ kó sì dùn wò. Ó lámọ́ ohun gbogbo ló yé Ọlọ́run ju ènìyàn lọ, gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ Kúnlé Afod. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ fún èmi ní ilé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.